Àmọ̀tẹ́kùn fẹ̀sùn kan ológun pé ó mọ̀ wọ́ ẹ̀ṣọ́ rẹ̀ sílẹ̀ lórí ọ̀kadà ó sì gba ẹ̀mí rẹ̀ lọ́sùn. ọlọ́pàá ti fèsì báyìí. àjọ ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn tẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó mọ̀ ti fi ẹ̀sùn kan òṣìṣẹ́ iléeṣẹ́ ológun Nàìjíríà kan wípé ó mọ̀ ṣekú pa òṣìṣẹ́ àwọn kan ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 26 oṣù keje ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. àtẹ̀jáde kan tí agbẹnusọ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yusuf Idowu Abbas tó máa fi léde lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ náà dókítà Isaac Ọmọyẹlé ó máa sọ wípé ní ọjọ́ àbámẹ́ta sátidé mà ní òṣìṣẹ́ ológun náà ló máa ṣe ìkọlù sí ẹ̀ṣọ́ àwọn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Samuel Tọ́pẹ́ ní agbègbè Ìjẹ̀dà ní ìlú Ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun. òun wọ́n máa sọ pé ìkọlù náà òun ló ti wáyé o. Ọmọyẹlé nínú àtẹ̀jáde náà ó máa fi ẹ̀sùn kan òṣìṣẹ́ ológun kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọpẹ́jọbí Fìyìnfolúwà tó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ ológun ló máa ṣe ìkọlù sí Peter Samuel Tọ́pẹ́ ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ó kù ìṣẹ́jú 15 ní ọjọ́ àbámẹ́ta. ó ṣàlàyé wípé Fìyìnfolúwà gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà tó sojú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o tó sì ṣe ìkọlù sí iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà. wọ́n fẹ̀sùn kàn pé Fìyìnfolúwà ó mà sọ wípé lára ìdí tí òun fi lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun òun ni láti máa fi ìyà jẹ àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn. Ọmọyẹlé nínú àtẹ̀jáde náà ó mà sọ wípé kò mọ̀ pẹ́ sígbà náà ó ní Fìyìnfolúwà àtàwọn kan máa pàdé ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìyẹn Tọ́pẹ́ o ní ojú ọ̀nà tó ń gun ọ̀kadà lọ tí wọ́n sì dá dúró wọ́n sì ṣe ìkọlù sí i. ohun tí a gbọ́ ni wípé wọ́n máa la nǹkan mọ́ Tọ́pẹ́ lórí o èyí tó jẹ́ kó mà ṣubú lulẹ̀ látòrí ọ̀kadà tó gùn. nǹkan bíi 20 ìṣẹ́jú òun ìkọlù náà fi wáyé o láìsí ìrànlọ́wọ́ kankan èyí tó mú kí Tọ́pẹ́ wà nínú àgbàrá ẹ̀jẹ̀. bákan náà ló máa fi kọ́rẹ̀ rẹ̀ pé ní kété tí òṣìṣẹ́ ológun tó máa hu ìwà aláàbí náà tán ni wọ́n máa ná pápá bora o pẹ̀lú ọ̀kadà. àtẹ̀jáde náà ó wáá fi kọ́rẹ̀ rẹ̀ pé lẹ́yìn táwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn tí wọ́n máa gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sáré gbé Tọ́pẹ́ lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú o. bákan náà ló máa tún ní wọ́n ti lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà létí àti pé àwọn máa sọ fún ọ̀gágun Yunusa Isiyaku tó wà ní ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ní ẹ̀ka iléeṣẹ́ ológun tó wà ní ìlú Ẹdẹ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ọmọyẹlé ní gbogbo ìgbìyànjú láti dóòlà ẹ̀mí Peter Tọ́pẹ́ ló máa já sí pàbó bó ṣe padà dágbére fúnlé ayé yìí bódìgbà ó ṣe o ní òwúrọ̀ ọjọ́ àìkú. ìṣẹ̀lẹ̀ yìí ló ti ń fa wuyewuye ní agbègbè náà pàápàá láàrin àwọn ẹ̀ṣọ́ ààbò síra wọn. Àmọ̀tẹ́kùn ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti fìdí ohun tó ṣokùnfà ìkọlù ọ̀hún àti pé àwọn máa ṣe àrídájú rẹ̀ pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà ló máa fojú winá òfin o. agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó sì sọ wípé ìwádìí báyìí ó ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè kó máa sọ wa o. àdúrà gbọ̀lúwa tó ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣe pọ̀ tẹ́ ń wò wá o àkúṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó de gbìyànjú èmi àti ńlá dé o.